The RBD Club presents Àṣà àti Ìṣe. Lónìí, a fẹ́ sọ̀rọ̀ nípa ojúṣe àwọn òbí àti ọmọ nínú ilé. The roles of parents and children in the home. Ojúṣe jẹ́ ohun tí ó ṣe pàtàkì nínú ilé. Bàbá àti ìyá àti àwọn ọmọ ni ó ní ojúṣe tiwọn tí wọ́n ń ṣe, ipa tí ó yẹ kí wọ́n máa kó nínú ilé. A sì máa ran àwọn ọmọ lọ́wọ́ láti ní ìwà, láti ní ìgboyà àti láti ní òye nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àti nílẹ̀ Adúláwọ̀ pátápátá. Ní báyìí, ẹ jẹ́ kí a wo ojúṣe àwọn òbí nínú ilé. Ojúṣe àwọn òbí fún àwọn ọmọ ni láti pèsè oúnjẹ, aṣọ, ilé àti ìtọ́jú fún àwọn ọmọ àti gbogbo bí wọ́n yóò ṣe ní àlàáfíà. Ó wà lára ojúṣe àwọn òbí. Ojúṣe òbí mìíràn nínú ilé náà ni kí wọ́n jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọmọ nínú ilé. Títorí wípé olùkọ́ àkọ́kọ́ tí ọmọ ní láyé náà ni àwọn òbí rẹ̀. Ilé la dẹ̀ ti ń kó ẹ̀ṣọ́ ròde. Ojúṣe òbí mìíràn náà ni láti rán àwọn ọmọ wọn lọ sí ilé ẹ̀kọ́ débi tí wọ́n bá lè ṣe é mọ̀. Ẹ jẹ́ kí a wá wo ojúṣe àwọn ọmọ ní inú ilé. Lára ojúṣe àwọn ọmọ náà ni láti máa gbọ́rọ̀ sí àwọn òbí wọn lẹ́nu. Ojúṣe mìíràn tí àwọn ọmọ ní nínú ilé náà ni láti máa ṣe iṣẹ́ ilé, láti máa ran àwọn òbí wọn lọ́wọ́ láti ṣe iṣẹ́ ilé, yálà bí ilẹ̀ gbígbá, aṣọ fífọ̀, aṣọ kíká, abọ́ fífọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ojúṣe mìíràn fún àwọn ọmọ nínú ilé náà ni láti tẹpá mọ́ṣẹ́, láti fi ojú sí ìwé wọn kí wọ́n lè lo àlùyọ